àwọn kó kan wá máa parọ́ náà wá ó pé ẹbọ ọ̀dà ẹni ẹ̀ sì ń ṣe ẹbọ. àwọn kó kan wá máa parọ́ náà wá ó pé ẹbọ ọ̀dà ẹni ẹ̀ sì ń ṣe ẹbọ. wọ́n rí gbàlà níbì kan wọ́n sì fi ń parọ́ fún àwa ogunlọ́gbọ̀ èèyàn. ìjẹ́ tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ fi rí gbàlà tẹ́ ẹ̀ fi ń ráàánú tẹ́ ẹ̀ dí àwọn èèyàn lọ́wọ́ pé wọ́n mọ̀ ṣe. mélòó èèyàn ìjẹ́ tẹ́ ẹ̀ ṣe ilẹ̀ ń sọdún. ìjẹ́ tẹ́ ẹ̀ tiẹ̀ wá ń sọ ẹ̀ fi bẹ̀rù Ọlọ́run sọdún. kí ló yẹ fún ẹnìkọ̀ọ̀kan wa láti ṣe? ayé ti di ìrúwú ayé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní kámúra àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní kámúra nítorí pé ìrúwú ayé la wà tí wọ́n ń parọ́ jẹun tí wọ́n ń parọ́ bí sáyé tí wọ́n ń parọ́ bí lògbà tí wọ́n ń parọ́ bí ẹ fi so mìrìmìrì ó pẹ́ sí ìbílẹ̀ ọ̀dà ẹ̀ bá wa wò ó ẹ̀sìn ìbílẹ̀ òun ni ẹ fi ń jẹun. ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ní ojú òtítọ́ wọ́n ní kì í kún níbi tí wọ́n ti ń parọ́ ibẹ̀ nígbà yẹn tọ́ba ẹ pé ìjọba èdè àwọn òní dákọ̀ ibi òjú gbà wá ibi òjú gbà wá rárá ṣùgbọ́n gbà tí wọ́n bá máa wí ní tí wọ́n fi pilẹ̀ ibi tí ọ̀gbà wọ́n pérò pọ̀ ń bẹ̀ kí ya wọn ò ní sọ kókó rẹ̀. ìjẹ́ tí wọ́n ń kó tiẹ̀ wúlò fún wọn bí? ibi tẹ́lẹ̀ ó ti pọ̀. ìjẹ́ tí wọ́n ń gbọ́ bẹ̀ ó wúlò fún wọn. awúlò wọn sọ Nàìjíríà ní bó ṣe dà yìí. ìyá báwo nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀rọ̀ babaláwo mélòó wọn ń gbọ́ bẹ̀ ṣé ń gbọ́rọ̀ ká ní jíjí. wọn ò ní gbọ́rọ̀ tánìkì ẹ̀rọ ni wọ́n máa gbọ́. wọ́n ní fáfò wojú bí kò sí ọkàn ọmọ ènìyàn. bí ọkàn rẹ bá jọ ní ẹ̀rí ìwà mímọ́ wọn yóò rí orí Ọlọ́run ọba gbà. ọ̀ẹ̀kú méjì sọ fún agbẹ́kájé kí ọkàn ọwọ́ jẹ́ wa ní ẹ̀rí ìwà mímọ́. akọ̀wé ẹ bá mi lọ sí orí ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án. ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn ká má gbára wa lásìkò jìnnà ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn. ó ní kíyèsí nípa dídá ayé lọ́wọ́ ìjà ń bọ́. ayé ìta ilé ń bọ́ á dàbọ̀ sí ayé ayé ìta ìṣègùn rírẹ́ wọ́n kì yóò padà bọ̀ a ó kù sí fún òkun yóò sì dèrò a ó fún àwọn kékeré kù a ó kù sí fún ọba. Bí òkú ṣe tóbi pé wọ́n padà sí kiri, wọ́n dòkò. Odò kéékèèké kan wọ́n ṣe kiri, wọ́n kú òun náà kú. Nítorí pé bí ọjọ́ òtítọ́ ètí kán ìlàwà yìí, níbi òtítọ́ tí ṣẹlẹ̀ ìlàwà yìí, níbi tá a gbọdọ̀ parọ́ fúnra wa wà wà yìí, níbi tá a gbọ́ ṣàbòsí fúnra wa, níbi tá a gbọ́ òtítọ́ fẹ́ràn láti ìyẹn ní ilé ìtura. Ẹ bá gbọ́ pé ìyá kan kàkà kọ́ pàpà tí ẹ wò dáadáa kì í ṣe lẹ́sìn ìbílẹ̀.
ẹ bá gbọ́ pé bàbá kan wí kí ẹ wò dáadáa kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ torí pé kó tó ife yóò fa ìpàkì nǹkan àwọn ọfà rẹ̀ àti orí Ọ̀ṣun rẹ̀ ò ní ṣe kiri kò ní fún láàyè àjàdá olórí kan kò lè sí bàbá méjì ẹnì kọ̀ọ̀kan wá dídá ayé tuntun olóòtítọ́ ló fi kiri yóò jogún ayé tuntun ẹ jẹ́ ká wà nínú ẹni tó jogún ayé tuntun ẹ jẹ́ ká wà nínú ẹni tó sọlá nínú ayé tuntun ẹ jẹ́ ká wà nínú ẹni tó jèrè ayé tuntun bí ìwé ìwé máa ṣe ń ròyìn ayé tuntun fún wa kò ní sí ẹ̀ṣẹ̀ àti ìdàrúdàpọ̀ àti wàhálà ìtàn nítorí pé ohun gbogbo tí Ọlọ́run ṣe fún wa dáradára ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá. A ó sì ká júrò ara wa. Òkè yóò sì padà bọ̀. Wọ́n ní òkè ó ṣe kí ni? Yóò padà bọ̀. Tí ọba ti sọnù yóò ṣe kí ni? Yóò padà wá. Òótọ́ tó sọnù Nàìjíríà yóò ṣe kí ni? Yóò padà wá. Ẹ̀ríwòyà, gbogbo àwa tí a bá ní fóònù ńlá lọ́wọ́, tí a bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a fi ṣe orí òun bàbá wa ní adé òwò wa. Àwa lọ sí orí òun bàbá mi, ẹ̀rí báyé forí bẹ́ẹ̀. Àwa ò ní parọ́ fún ìyàn torí pé ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀jẹ̀ afurá sóòtọ́ wa. Ní tá a sọ̀dọ̀ náà wá káàkiri. Nítorí pé irọ́ yóò lọ níjọ́ kò tó ṣe kiri yóò padà wá.